Source Records. Oh na 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 na. Yorùbá dìde ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí agogo tó lè gbogbo kó lè tẹ̀rọ ẹ fọwọ́ sí bóyá àkókò lọ ká gbẹ́dúgbẹ́dú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o ká dìde fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ọmọ ẹlẹ́ran tó ń di gungun ọmọ aláṣọ tí wọ́n wà kíkà yé ọmọ Yorùbá ẹ dìde o kájà fúnlẹ̀ wa kẹrù dòmìnira ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró kóńkóńkó tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbáyé wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí àkókò tó lè kókó kó lè tẹ̀rọ ẹ fọwọ́ sí. ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni tọmọdé bá tó ládàá ó yẹ kán fún ní òye òun ni. It's the time for us to stand. Yorùbá land ẹ má sùn gbà kájú mọ̀ pé ilẹ̀ wa ni kájú mọ̀ pé iṣẹ́ wa ni ooo ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa Yorùbá ronú Yorùbá ronú ẹ jẹ́ kájà fómìnira wa kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ́ wá lọ́rùn o ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbáyé wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí gbogbo tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́ Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbáláyé Èṣù Yábẹ̀tà Ọlọ́mọ Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Yewa Ayao Ọba Ọ̀tì ẹ̀dìdè àti ṣetán ẹ̀dìdè fòmìnira wa. Ọmọ bára lé, ẹ̀yin tó wà lájò ẹgbẹ̀rún wọlé, àjò dàbí ilé. Ẹyẹ máa tàn wá, ẹyẹ máa gà wá, àti gbọ́ ẹyẹ máa gà wá. Ẹyẹ máa gà wá, àti gbọ́ kẹyẹ máa gà wá. The freedom, we need the freedom. We need the freedom. Àwọn kan ṣiṣẹ́ wọn máa rí wọn. Ẹ jẹ́ ká jí gìrì, ẹyẹ máa tà wá. Welcome on board. We need the freedom.
Sunday yẹ mọ Ìgbòho ṣá ẹni kalọba kan yóò ṣá iná ń jó ògiri ọ̀sà alájà ẹ̀kọ́ lẹ́mà ẹ káàbọ̀ sórí ètò ẹ kújọ́ mẹ́ta. Welcome on board, welcome on board. Ẹ bá wa share program yìí. Mo pe topic yẹn ni pé when our arguments, our discussion, our agitation, even our prayer become noise. A lot of people wọ́n lè má understand. Ká tó wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọba tó dá wa lénìyàn, ọba tó dáàbò bò wá, ọba tó ń táṣìírí bàbá àṣírí kọ̀kọ̀. Agbẹ́yìn Elédùmarè àṣeyín lógo àṣeyín lọ́ba adúpẹ́ ní wákàtí adúpẹ́ lórí gbogbo àwọn ọkùnrin wa adúpẹ́ lórí gbogbo àwọn obìnrin wa adúpẹ́ lórí gbogbo àwọn èwe wa torí pé ẹ jẹ́ kí ṣèwé kó ṣàwọn lọ ẹ jẹ́ kí ṣàgbàṣàgbà kó ṣà gbogbo àwọn àgbà wa lọ àwa dúpẹ́ ní ààbò yín fún ààbò yín láti ọjọ́ dé ọjọ́ láti oṣù dé oṣù láti ìgbà dé ìgbà láti ìpamọ́ dé ìpamọ́ pẹ̀ ṣaládé ààbò lórí wa adúpẹ́ pé ẹ jẹ́ kí ọ̀tá kó farapamọ́ jẹ wá níyà ẹ má bínú torí ohun mi adúpẹ́ gbogbo nǹkan tẹ́ ti ń ṣe adúpẹ́ ìtẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ adúpẹ́ pé ẹ ti là wá lóye ẹ ti jẹ́ ká mọ̀ wípé tiwantiwa tàkísà ní tààtàn àti jẹ́ kó yé wa àwọn òye tí ò yé wa láti ìgbà èwe wa wá ẹ ti ń láyé wa Elédùmarè á gbé yín ga ní wákàtí àfọpẹ́ fún yín ẹ gbogbo àwọn fámìlì àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti gbogbo àwọn tó fẹ́ràn òtítọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé mo fi wọ́n sábẹ́ umbrella bo yín ẹ wá dáàbò bò wọ́n nílé lóko nírìn àjò ẹ dáàbò bò wọ́n gbogbo àwọn ọmọ káàárọ̀ àjíire gbogbo àwọn ọmọlúàbí location 419 Nàìjíríà ẹ wá ṣaládé ààbò lórí wọn ẹ má jẹ́ kó kúkú ọ̀wọ̀ọ̀wọ́ gbogbo àìsàn tó ń fẹ́ nínú atẹ́gùn ẹ má jẹ́ kátẹ́gùn bí kò fẹ́ lù wọ́n ẹ wá ṣọ́ wọn ẹ wá fi ṣọ́ yín ṣọ́ wọn ẹ má jẹ́ ká sunkún lórí ẹnikẹ́ni àti gbogbo àwa tá wà ní diaspora náà gbogbo bí ta léwédé tata gbòǹgbòdé àní gbogbo ọmọ káàárọ̀ àjíire gbogbo bíkíbi tá bá wà ẹ wá ṣaládé ààbò lórí wa ẹ ilẹ̀ káàárọ̀ tá à ń fà lọ́tún lósì ẹjọ́ tó wa lọ́wọ́ tó bá tó wa lẹ́nu lọ́wọ́ ẹjọ́ tó wa lẹ́nu tó bá tó wa lẹ́nu ẹ jẹ́ kó jájẹ mọ́nú fún wa adúpẹ́ pé Elédùmarè ti gbọ́ ògo onífẹ́lẹ́dùmarè lókè ọ̀run ẹ káàbọ̀ sórí ètò ẹ kúrọ̀lẹ́ ẹ bá mi share program yìí mo ní when our argument our discussion ẹ má bínú pé ohun mi ṣe kinní díẹ̀ mo ní ẹ má bínú pé ohun mi ó ṣe mo wà lórí program lọ́jọ́ ìmí lórí program mo ní ẹ má bínú pé ohun mi ṣe díẹ̀ o torí kò ń ṣe òtútù kò ń ṣe kankan bọ̀ ó kàn wá bẹ́ẹ̀ rọ̀lẹ́ ni bí mo ṣe ń sọ lọ mo ní when our argument or our discussion or our agitation become noise because a lè má rò pé ó lè dariwo ariwo wo la wá ń sọ Ọlọ́run má jà pariwo lásán a máa sọ̀rọ̀ nípa noise kí là ń pè ní noise ariwo tá à ń sọ yẹn kí ni ìtumọ̀ ariwo tá bá lose focus discussion wa argument wa agitation wa ó máa di ariwo Ọlọ́run má jẹ́ ó dariwo lásán ní pariwo lásán nígbà tí a bá ṣe nǹkan tó yẹ ká ṣe rightly ó máa di ariwo Ọlọ́run má jẹ́ ká pariwo lásán ariwo pọ̀ oríṣiríṣi irú ariwo wo la wá ń sọ gbogbo ẹ̀ la máa sọ̀rọ̀ nípa kí là ń pè láriwo gangan pàápàá kí ni ìdí tá a ṣe gbọ́dọ̀ pariwo kí ni ìdí tí a ṣe gbọ́dọ̀ jẹ́ kí ìrìn àjò tá a rìn kó di ariwo lásán gbogbo ẹ̀ la máa sọ nírọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò mo rí gbogbo yín mò ń kí yín lọ́kùnrin lóbìnrin. So ọ̀rọ̀ yẹn nípa agitation wa argument wa discussion wa kó má ṣe dariwo lásán òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìrọ̀lẹ́ kò dẹ̀ ní dariwo lásán láṣẹ Èdùmàrè lálákọ̀ọ́kọ́ kí là ń pè ní ariwo kí ni ìdí tí argument wa discussion wa agitation wa even àdúrà tá à ń gbà gan ó máa ń di ariwo lásán kí ni ìdí tí kò fi ní di ariwo lásán ọ̀nà wo la máa gbé gbà tí gbogbo ẹ̀ fi ní dariwo lásán mú wa lọ́wọ́ because àwọn kan wà wọ́n ti ń fi ẹnu ṣátẹ̀ pé ariwo lásán náà ń pa
orí social media náà máa ń dúró síta tí ń pariwo. Ṣé lóòótọ́ orí social media là ń dúró síta tí ń pariwo? Ṣé lóòótọ́ ariwo nìkan ni dọ́kí? Wá bá ń ṣílẹ̀kùn fún ìfẹ́. Ṣé lóòótọ́ ariwo lásán nìkan là ń pa? When does issue become noise? Ìgbà wo ni àwọn ọ̀rọ̀ yìí ló máa ń di ariwo? Nígbà tá bá ti lose concentration, nígbà tá bá ti lose focus, nígbà tó bá ti jẹ́ wípé ọ̀rọ̀ lásán là ń sọ, ojoojúmọ́ la fi ń sọ̀rọ̀, gbogbo ìgbà la fi ń sọ̀rọ̀, a gbé ìgbésẹ̀ kankan. Ìgbà yẹn ni argument wa, ìgbà yẹn ni discussion wa, ìgbà yẹn ni agitation wa, even prayer. Tó bá yẹ pé prayer nìkan là ń gbàdúrà náà, tó yẹ pé a darí àdúrà wa yẹn síbi tó yẹ ká darí ẹ̀ sí, a ní focus lórí àdúrà wa, ó máa di ariwo lásán. Àdúrà wa kò ní di ariwo lásán láṣẹ Èdùmàrè. Agitation wa yìí náà kò ní di ariwo lásán. Gbogbo discussion wa àti argument wa lórí káàárọ̀ òjíire, lórí ilẹ̀ ọmọlúàbí tá à ń jà fún kò ní dariwo lásán. Another one tí mo fẹ́ sọ ni pé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní bára wa jà, tó yẹ pé the same kíní là ń fight fún, the same cause ni gbogbo wa ń fight fún, àwa bẹ̀rẹ̀ sí ní bára wa jà, àwa bẹ̀rẹ̀ sí ní bára wa jà, ó máa di ariwo lásán. Wọ́n ní ṣáwọn tó fẹ́ gba àwọn ènìyàn lẹ̀, àwọn náà ń bára wọn jà yẹn, ṣé wọ́n tí wọ́n lè within themselves, wọ́n lè accept ara wọn, wọ́n lè condone ara wọn, báwo ni wọ́n ṣe fẹ́ gba odindi ìlú tó máa condone gbogbo ìlú yẹn? Ìgbà yẹn ló ti dariwo lásán. Then àwọn ariwo kan wà tó yẹ pé they are unwanted sound, tó yẹ pé kò dáa fún gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé. Ó dàbí èèyàn tó ń gbàdúrà, ọkọ ẹ̀ ò sí di àdúrà yẹn máa di ariwo lásán. Ó ń ṣe agitation, ọkọ wa ò sí di agitation yẹn, à ń ṣe nítorí pé a kàn ń ṣe ni, ó máa di ariwo lásán. But nítorí pé tá a bá ń ṣe nítorí àwọn nǹkan tí àwọn ènìyàn wa ń go through, bíyá gbogbo àwọn ìyà tó fi ń jẹ àwọn ènìyàn wa, bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dáná sun gbogbo ṣọ́ọ̀bù, tí gbogbo ṣọ́ọ̀bù ń jóná. Kò sí ìlú tí ṣọ́ọ̀bù ò ti jóná nísìn, kò sí ìlú tí epo ò ti bẹ̀rẹ̀ sí ní destroy nísìn, kò sí ìlú tí táǹkà ò ti explode nísìn, tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ káàárọ̀ àjíire ni wọ́n render àwọn ènìyàn wa hopeless. Àárí àwọn nǹkan yẹn ká bẹ̀rẹ̀ sí ní mójútó. Ìparí ọdún la wà yìí, ó máa di ariwo lásán, ní pariwo lásán láṣẹ Èdùmàrè. Bàbá mi Sulaimon, ẹ kújọ́ mẹ́ta, ẹ káàbọ̀ sórí ètò. Màámi àánú Olúwa kò ní fi gbogbo wa sílẹ̀, àánú Olúwa máa wà pẹ̀lú yín, orúkọ máa ròyìn láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò. Báwo ni argument wa, discussion wa, agitation wa àti prayer wa, báwo ni kò ṣe ní dariwo lásán? Nígbà tí a bá kọ́kọ́ ní ìfẹ́ láàrin ara wa, ká kọ́kọ́ ní ìfẹ́ ara wa, ká accept ara wa bá ṣe rí. Bóyá bèmi ṣe rí ni ìwà mi ni, èmi ò wà friendly. Bóyá ìwà tiyín ni pé ẹ wà friendly mọ́yàn, ẹ accept mi bí mo ṣe rí. A lose focus. A rí pé àwọn entertainer ṣe kinní kan, a rí pé àwọn Nollywood ṣe kinní kan, a rí wípé àwọn politician wọ́n ṣe kinní kan, but àwọn nǹkan tó jẹ́ wípé ó lè fa ìpalára là ń fà jáde, tá à ń jẹ́ kó yé àwọn ènìyàn wa wípé àwọn tún ti ń pariwo ìdìbò, wọ́n tún ti ń pín ráìsì o, wọ́n ti ń báàgì ẹ̀wà o, ráìsì tí wọ́n ń báàgì yẹn kí ló dé tí wọ́n fún yín before election? Bá ẹ̀wà tí wọ́n ń báàgì yẹn kí ló dé tí wọ́n pín fún yín before election? Ẹ má gbà o, tẹ́ bá gbà oúnjẹ ọdún mẹ́rin lẹ tún gbà yẹn o, ìyà ọdún mẹ́rin ni o. Ẹ jẹ́ ká mójútó nǹkan tiwa. Báwo la ṣe fẹ́ protect ilẹ̀ wa? Ìgbà yẹn ni kò ní di ariwo lásán. Tí a bá bẹ̀rẹ̀ sí ní sọ benefit tó wà nínú ká gba ilẹ̀ káàárọ̀ òjíire fún àwọn èèyàn wa, kò ní di ariwo lásán. Àwọn benefit tá lè rí nínú ẹ̀ní, tá bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìgbésẹ̀ tá máa bẹ̀rẹ̀ sí ní gbé pé tá bá ti gba ilẹ̀ káàárọ̀ òjíire, alákọ̀ọ́kọ́ ni pé a máa kọ́kọ́ fọ ilẹ̀ náà mọ́, nítorí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó ń sunkún tọ̀tọ̀tọ̀tọ̀ fún ẹ̀san lórí ilẹ̀ yẹn, kí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kó má bàa sunkún lé wa lórí. Àwa tí a ò ní ọwọ́, tí a ò ní ẹsẹ̀ nínú ẹ̀, ó nídìí complete cleansing. Lẹ́lẹ́kejì, èyí tá máa fi ní pé kí àwọn ọmọ kí wọ́n máa lọ ṣe kí lorúkọ ẹ̀ ṣọ́ọ̀ṣì nìkan, ẹ lọ máa gbàdúrà, ẹ lọ máa gbàdúrà. Ó yá
kó bẹ̀rẹ̀ sí ní kó wọn sínú researching, kó bẹ̀rẹ̀ sí ní ṣe research. Gbogbo idea tí kálukú bá ní, gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ wúlò fún wa. A gbọ́dọ̀ máa bèrè idea wọn pé ó yá idea wo ni wọ́n ní, kí ni wọ́n ní idea nípa ẹ̀. Ó yẹ máa ṣe research lórí àwọn idea yẹn. Gbogbo àwọn nǹkan yẹn, òun ni kò ní jẹ́ kí argument wa, òun ni kò ní jẹ́ kí discussion wa, òun ni kò ní jẹ́ kí agitation wa, even àdúrà tá à ń gbà lórí ẹ̀ kò ní jẹ́ kó di ariwo lásán. Kò ní jẹ́ kó di ariwo lásán. Then tá bá ń sọ̀rọ̀ nípa noise. When we are talking about noise, we have different type of noise. Àwọn ẹlòmíì nínú ariwo, òun ni a ti máa rí àwọn nǹkan gidi dìmú. Nínú ariwo tá ń pa sí, òun ló jẹ́ káwọn èèyàn wá understand pé kò sí equilibrium nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè káàárọ̀ àjíire. Kò sí òtítọ́ mọ́. A lè gbọ́kànlé àwọn ọlọ́pàá, àwọn tó kó uniform sí lọ́rùn bíi sójà. Kíní ló pọ̀ jù nínú wọn? Terrorist ni wọ́n. Ara ariwo nìyẹn. We have different type of ariwo. Àwọn ariwo tó yẹ kó ká máa pánsì, ariwo tó máa ṣàǹfààní fún wa, tó máa ṣàǹfààní fún àwọn ènìyàn wa káàkiri ilẹ̀ káàárọ̀ àjíire àti níbikíbi tí wọ́n bá wà, òun ló yẹ ká máa pa. Kí là ń pè ní ariwo gangan? What is a noise? Kí ni ìdí tá fi ń sọ̀rọ̀ nípa tọ́pìkì? Lágbájá jáde o, ó sọ pé orí òun tóbi, òun ló lórí ètò tóbi. Kò yẹ kí a jẹ́ kó derail wa from our major focus wa àti major objective wa. Tato, my dear, I see you, love you more. Our major objectives and our focus is how to get our nation. Wo àwọn ará Barbados nsìn, wọ́n ti gba nation wọn. Ìyẹn ló yẹ ká máa sọ nípa pé tí Barbados bá lè ní country on our own pé ó ti di country. Ẹ jẹ́ ká máa fi yé àwọn ènìyàn wa pé ó sure fún wa náà pé a máa ní country títí wa, but a gbọ́dọ̀ relent. Gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé for us to weaken us. Ẹ má jẹ́ ká wà weak. Bàbá mi Thierry ọmọ Àlàdé, mo rí yín, ẹ kú gbogbo gbà. God bless you, sir. Thank you for joining us. Ẹ má jẹ́ kí ó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ̀kọ́ tí ń fojú múmu hàn. Àwọn ìlú míì tí ń jáde lára ìlú, ó ń ṣeéṣe fún wọn. Ọlọ́run tó ní kó ṣeéṣe fún wọn yẹn, ó máa jẹ́ kó ní kó ṣeéṣe fáwa náà. Àbáwá là ní relent. Ẹ jẹ́ ká máa gbé ìgbésẹ̀ bá ṣe máa jáde kúrò lóko ẹrú. Àwọn Barbados sì, Barbados bóyá ní èdè tiwa, Barbados whatever. Àwọn yẹn sì wọ́n ti ní ìtura báyìí. Wọ́n ti ní òmìnira ara wọn. Àwa náà ìtura, òmìnira a máa ní. But we must not relented. We must not be tired. A gbọ́dọ̀ jẹ́ wípé kí àwọn nǹkan kéékèèké kó máa derail wa from our major focus, so that argument wa, discussion wa kò ní di ariwo lásán. Ìdí nìyẹn tí mo ṣe gbé tọ́pìkì wa wá. A lot of people, mo ti sọ̀rọ̀ nípa aggression pé sometimes you put aggression tó dẹ̀ jẹ́ pé ó ṣe àǹfààní púpọ̀. Sometimes I need aggression. Explication la máa need. So gbogbo nǹkan láyé ìta bá ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, we will get there. There is no time that we get there. We are going to get there. Whether the devil like it or yes, we are getting there. We are having our nation and we are going to get our own nation. So kí ni nǹkan tí mo ń try láti sọ lórí ọ̀rọ̀ argument wa, lórí ọ̀rọ̀ discussion wa? Oríṣiríṣi òjò ló ti rọ̀, tílẹ̀ ti fi mú. Àmọ́ each time tó bá gbé propaganda wá, a máa ń jókòó lórí propaganda yẹn jù. Ó dẹ̀ Tọ́lá mo rí ẹ, welcome on board. Ó dẹ̀ máa ń fa ìfàsẹ́yìn fún ìrìn àjò wa. So ó máa ń jẹ́ kí wọ́n ní àwọn tún ti ń pariwo nǹkan kékeré náà jù síwájú wọn, wọ́n tún ti ń pariwo. Ó máa ń derail ìrìn àjò tá à ń rìn. For us not to be derailed, for us to keep going, for us to keep moving, ká lè dé ilẹ̀ ìlérí wa, ká má bàa rìnrìn ìrìn 5 days in 10 years. Ká lè tètè débi tá ń lọ. Let us focus. Kí gbogbo ariwo tá ń pa kó má di ariwo lásán. Gbogbo àdúrà tá ń gbà kó má di ariwo lásán. Gbogbo argument wa lórí bá ṣe fẹ́ gba ilẹ̀ káàárọ̀ àjíire kó má di ariwo lásán. Gbogbo discussion wa lórí pé bá ṣe máa gba káàárọ̀ àjíire kó má di ariwo lásán. We have psychological noise. Ariwo, tá bá ń sọ̀rọ̀ nípa ariwo.
Number one, any mechanical noise. Our industry, our ariwo tó máa ń pa, which is from industry, machine and everything. Ìyẹn wà ń bẹ̀. Ní jẹ́ kó affect wa. Kò sí tó kàn wá pẹ̀lú yẹn. Ẹ jọ̀ọ́ ṣé industrial noise yẹn, ṣé òun la fẹ́ fi gba Yorùbá nation? No! Ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Vibration noise wà ń bẹ̀. Vibration noise tá à ń sọ òun ni pé àgbésókè vúú. A tún gbé wálẹ̀ pé ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ ká kọ́ pariwo nìkan. Àwọn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ra wa ní pé tá bá gba Yorùbá nation, we will be a country on our own. A máa ní gbogbo àwọn ọmọ wa tó níṣẹ́, they will go into káàárọ̀ àjíire. Ọmọlúàbí nation soldier. Ó máa jẹ́ ọmọlúàbí police. Gbogbo àwọn youth tó níṣẹ́, because I saw a video this afternoon. Ó dàbí pé ajé ìjọra tí wọ́n youth bóyá opposite and the other side, they were fighting each other. Tó tún yọ̀bọ̀n tó yìnbọn. Mo rí video yẹn, I saw it live. I was shedding tears. Meanwhile, kọ́kọ́ tẹ̀ ti òun ló jẹ́ kó wù mí rí báyìí, kọ́kọ́ tẹ̀ ti pa mí lẹ́kún tẹ́lẹ̀. Gbà tí mo tún wá rí yẹn, ó tún wá pa mí lẹ́kún sí pé ládùúrú àwọn nǹkan tá à ń sọ yìí. Ṣé ọlọ́mọjà sọ lásán, ọlọ́mọjà ṣe lásán. The most important thing fún wa òun ní pé ká dé ilẹ̀ ìlérí wa. And we need to know the major words tá máa lò. Nítorí pé ẹnìkan dìde sí, a lè sọ pé ẹni yẹn òun gangan ló máa jẹ́ olórí. No, there is always a determination concerning every step. Nítorí pé lágbájá ṣe àṣìṣe, nǹkan tó constant in life òun ni change láyé. And there is kò sí ibi tí wọ́n ti sọ inú gbogbo research pé there is somebody that is bound not to make a mistake. We are bound to make a mistake. The ability to correct our mistake òun ni ò ní jẹ́ kí ariwo yẹn pọ̀ ju bó ṣe yẹ lọ. Mistake máa wáyé. Ẹ jẹ́ ká máa ṣe correction immediately. And tá bá ti ṣe correction wa òun ló máa fa ìfàsíwájú. Kò ní fà wá lọ sẹ́yìn. Kò ní fà wá lọ sẹ́yìn. Instead of ká máa pariwo, ká máa pa àwọn ariwo physical noise, òun láriwo, wọ́n dàbí àwọn kan tó ń jà. Mo wá wò wọ́n, wọ́n ní mi ìdásí, mo ní kí ló kàn mí, wọ́n ní mi ìsọsí, mo ní mi ní nǹkan tí mo fẹ́ sọ. Wọ́n rojọ́, ó wà ń bẹ̀, àbí ó wà ń bẹ̀, mo ń wò wọ́n yín. Mo ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ mi ò gbọ́, because my mind is not with you. Èmi mind mi ó wà elsewhere. Ṣé at this junction, ṣé ìjà ló kọ̀ wá kọ̀? At this junction, ṣé tantamous ló yẹ ká máa jù síra wa? At this junction tá wà yìí, wọ́n ti succeed láti jó gbogbo ọjà. Nísìn, a ti ń lọ sí parí ọdún, àtàkì máa pọ̀ gan. Ìjà ti jókòó pé how do we protect our people? Because there will be more kidnapping, there will be more attack. Ìgbésẹ̀ wo la fẹ́ gbé concerning it? Ìgbésẹ̀ wo la fẹ́ gbé concerning the attack tó máa wà àti kidnapping tó máa wà fún ìparí ọdún? A lot of things always happened. Gbogbo àwọn nǹkan yẹn mi kì í jẹ́ kó affect me. Reason mo kì í rí as big deal ní mi ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. But àwọn nǹkan tó mo mọ̀ pé ó wà very important. Àwọn nǹkan tí mo rí pé ó lè affect wa. Spiritually, concerning this agitation, concerning our discussion, concerning our arguments. Àwọn nǹkan yẹn ni mo máa ń really sọ always. Because a kì í focus lórí àwọn nǹkan yẹn. Yes, Yorùbá nation, ó ju èmi lọ, ó ju ìwọ lọ, ó ju every one of us lọ. Slogan ni Yorùbá nation. Ilẹ̀ káàárọ̀ àjíire, ẹ mọ yadúrú àwọn èèyàn tó contain ni, ẹ mọ yadúrú ìlú tó contain ni. Ó tóbi ju èèyàn ẹyọ kan ṣo lọ. So, reason nìyẹn tí a gbọ́dọ̀ fi jẹ́ kí ìgbésẹ̀ wa kó di ariwo. A lot of people wọ́n ti sọ di ariwo lásán. Tá bá ń sọ̀rọ̀ nípa ariwo, mi ní ká má pariwo concerning nìtò. Ẹ má ṣì mí gbọ́, but ariwo lásán. There is difference between, doing something, making noise about it, but kó má di ariwo lásán ni mo mean.
when your word become noise, ẹlòmíì ọ̀rọ̀ tó máa sọ báyìí akọni ó kàn pariwo ni nǹkan tó sọ kò yé wa kò ní orí kò nídìí. Why should we make noise? Nítorí pé ó wá important káwọn èèyàn wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó wá important káwọn èèyàn wá gbọ́. Àìmọye àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tọ́yẹ́ pàwọ́ àtàwọn diaspora la máa ń gbọ́ ta máa ń rí. Àwọn tó wà lé ọ̀rọ̀ ìjọra tí mo rí, fídíò ìjọra tí mo rí, mo ti pè èèyàn kan lẹ́kọ̀ọ́ sí, mo ní ṣó rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹni ẹ sọ fún mi pé kí ló ń ṣẹlẹ̀. Mo ní ṣé kò gbọ́ pé wọ́n ń jà ní ìjọra ni. Ó ní wọ́n ń jà ní ìjọra, òun ò gbọ́ kankan o. Mo ní okay, pé mo kàn fẹ́ wà sure bóyá wọ́n ní information concerning it ni. How can we make our issue known and not allow it to become noise? Láti máa ṣe àlàyé ní kúnkún, láti má máa fi ẹnu sí nǹkan tí ó bá kàn wá, láti má máa fi àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ to me, àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́, àwọn èdè tí kò buyì kúyàn, kéèyàn máa bú àwọn ọmọ Yorùbá nítorí pé you cannot say you want to talk to me and be insulting me and you expect me to listen to you. Mo kàn máa rí bí ẹni tí ó ń pariwo lásán ni. Kí là ń pè ní ariwo? Noise is a sound, a loud one. Ó lè cause disturbance, ó lè cause effect in the ear. Another one ni pé ó lè attract interest èèyàn. Noise can attract people's interest. Torí ẹ̀ ni mo ṣe ń sọ àwọn different type of noise tó wà. Irú mechanical noise ń sì disturbance ló máa ń cause. But when you table your matter correctly, it will attract you. It will give you interest. But àwọn ìgbésẹ̀ wo la ń gbé behind closed door? Àwọn ìgbésẹ̀ wo ni àwọn nǹkan wo ni à ń ṣe concerning this agitation? The noise can be unwanted and considered unpleasant. Ariwo nígbà míì èèyàn ní fẹ́ gbọ́ pé wo ariwo wọn ti pọ̀ jù. They will just come out every day and shout and shout and shout. Àríṣẹ́ tó ń ṣe. Ẹ jẹ́ kí iṣẹ́ wa kó máa fi ariwo hàn síta. Ẹ jẹ́ kí iṣẹ́ wa kó máa fi ariwo hàn síta. Àwọn nǹkan tó concern wa bá ṣe máa protect ilẹ̀ káàárọ̀ àjíire nítorí pé wọ́n dáná sunlé, wọ́n dáná sun shop, wọ́n jó nǹkan, wọ́n kidnap. Orí ilẹ̀ wa ló ti ń ṣẹlẹ̀. They are now wasting properties and life. How do we protect them? Òun ló yẹ kó jẹ́ order of the day. Kí làwọn nǹkan tá a máa ṣe tá a máa fi protect àwọn nǹkan yìí? Ìgbésẹ̀ wo la máa gbé tí kinní yìí tí ò ní pa àwọn ènìyàn wa lára jù because ó ti ń mú palára tó pọ̀ dání? Àwọn yẹn ló yẹ kó wá important jù. Kí ni ìdí tá a máa fi gba Yorùbá nation yìí? We need to be repeating it daily kó lè yí àwọn ènìyàn wa. Gbogbo àwọn tó bá ń tajà bí irú nísìn tó bá ní ṣọ́ọ̀bù bí iye tó bá ń pa lóṣù tí ó bá tó ó ní iye tó gbọ́dọ̀ pa tí ó bá tó bẹ́ẹ̀ ìjọba máa fún ẹ ó ní benefit tó máa gbà. For you to have a shop tó bá meet up with target, there is what we call target. Tí o bá ti meet up with target, you have right to benefit. And when the business tó bá collapse, wọ́n máa fún ẹ ní counselor that will counsel you and they can easily support you. They might encourage you to go back to school láti lọ ṣe study on business. Then they will now give you loan to continue your business. Èyí tó yẹ pé gbogbo ṣọ́ọ̀bù àwọn ènìyàn wá jó nílẹ̀ káàárọ̀ àjíire, àárí ìjọba kó dá sí wọn, àárí ìjọba kó help wọn, wọn ò rí kankan ṣe sí. But wọ́n ní time láti gbé propaganda jáde. Àwọn kan Yorùbá ni wọ́n kidnap, power tussle within. So that we will have the mentality pé ṣebí àwọn Fúlàní nìkan náà kidnap. Mi sọ pé Yorùbá ò lè kidnap. Everybody, èèyàn kò séèyàn tí ó lè wà criminalized, kò séèyàn tí ó lè act as a criminal. But when we see propaganda, we know it is a propaganda. Ṣebí the only reason tẹ́ fi sọ pé fẹ́ kúrò nínú Yorùbá nation ni pé torí Fúlàní kidnap. Ṣebí àwọn Yorùbá náà ti ń kidnap. That is not the only reason. The original reason for us coming out of that contraction called Location 419, òun ni pé number one, it is a false country.
Number 2, amalgamation to expire. Number 3, the constitution was a fake constitution, is faulted, which don't need láti wà rewritten. Number 4, our fathers have been asking for restructuring for 20-something years and no response from the government. Another one ni pé there is no protection for properties and life in location 419 called Nigeria. Number 6 ni pé the youth are being maltreated, are being bullied. Kò lè sẹ́ni tó máa gbèjà wọn. Ẹlẹ́kẹta ni pé after going to school, studying for 4-5 years, àti ríṣẹ́ ìṣòro ni, while uneducated ones lójúkorojú wa wọ́n fún wọn ní iṣẹ́ nígbà tí a terrorist tí ò lọ sí school that doesn't know how to kò mọ bó ṣe ń salute and everything wọ́n fi jẹ́ assistant controller. Ẹ má bínú. Wọ́n fi jẹ́ assistant controller general. Meanwhile, the educated one are the ones roaming about. Number 8. Let me use number 8. I am 6, 7. Number 8. Òun ni pé the most talented people are being wasted daily. They were not given opportunity láti jẹ́ kí talent wọn yẹn kó grow. Our educated ones are living the life of poverty. Our women are being raped daily. Our fathers are being kidnapped. Wọ́n fi ẹran, wọ́n fi jẹ oko. Ẹ wo ibi tá ti bẹ̀rẹ̀ o. Àwọn reasons. Even those working under government, wọn kì í rí salary wọn gbà. Immediately after the end of the month, wọ́n máa jẹ wọ́n 6 months, 7 months salary. But when we talk, when we complain, they will tell you, our youth protested last year, October 20. To be precisely, 2020, they were being killed by soldiers. All we had was order from above. Where is the above? Torí pé àwọn tó wà ní òkè ní Abuja, many of them, for example, we have reps that are representing us. They are living in Abuja. They don't know what is going on in their constituency. So how are they going to table the matter of the constituency? A máa bẹ̀rẹ̀ láti grassroots. If you want to become a councillor from any locality, you must be living in that locality. Our senators, they went to represent the constituency too, but they are living in Abuja. They don't know what is going on. The constituency wọn, àwọn ẹlòmíì láti ìgbà tó ti become senator náà ti ń gbé l'Abuja. So the lies kò correct rárá kò sí ó need the correction. And correction yẹn, we can only do it among ourselves. Tabade ti ṣe correction yẹn, ìgbà yẹn ni argument wa, discussion wa, agitation wa kò ní di ariwo lásán. Telling people àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn reasons, tabani ká máa name àwọn reasons yẹn lọ, mo lè name it from now till tomorrow morning. Having planned láti gba ilẹ̀ wa, take our land from us, is part of the reasons. So many, over 5,000 Yoruba people, ọmọ káàárọ̀ oòjíire rather, have been displaced. Wọ́n ti lé wọn kúrò lábúlé, àìmọye àwọn abúlé tó yẹ kó jẹ́ industrial zone wa tí wọ́n ti gbà. Because they will tell you, àwọn government skinny, they are all in Abuja. Wọ́n ò rí reason tẹ́ pé àwọn abúlé yẹn o, a lè fi wọ́n ṣe industrial zone o. Àwọn akọ́ ilé báyìí fáwọn ènìyàn, àwọn ará abúlé yẹn, àwọn tó ti nílé lábúlé yẹn, wọ́n á dúró sí ilé wọn a máa fi ṣe industrial zone. We have villages in Europe too. Village wà ní Europe náà. We saw what is going on in those villages.
A lot of villages ó ti wà empty. Àwọn Fúlàní ló kó síbẹ̀, àwọn náà jọba bẹ̀. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire, because we are welcome people. We are still talking about kí gbogbo ìgbésẹ̀ wa kó má di ariwo lásán. Mo ní noise is a loud sound or voice. We can only like noise to a repeatedly statement. Tó bá fún wa ní ọ̀rọ̀ tó yé koro, òun la máa nífẹ̀ẹ́ sí. But tó bá ti jẹ́ pé ariwo gbégbégbé gbàgbàgbà gbòsgbòsgbòs, ó máa di kí lorúkọ ẹ̀ ní ariwo lásán ni. Ọmọdé lè ní mo ní hey wọ́n ti lọ sí kinní kan o, hey wọ́n ti mú lágbájá o. Gbogbo wa la mọ̀ pọ́n ti mú lágbájá. Kí ni ìgbésẹ̀ tá à ń gbé behind closed door? Tá bá wá pariwo release Sunday Igboho, release Sunday Igboho, á di ariwo lásán. Àwọn concrete ìgbésẹ̀ ló yẹ ká máa gbé. Gbogbo wa la ti rí pé there is more to it. There is political agenda tó wà behind ẹ̀. Kí ni àwọn ìgbésẹ̀ tá máa gbé yẹn? Àwọn òrìn wo ló yẹ ká rìn? Ibo ni àwọn ibi tó yẹ ká rìn sí tá ti rìn sí? Kò ṣe pé ká máa wá sọ́dọ̀ orin ká máa kọ́ everyday. When we take the necessary step, our arguments, our discussion, our agitation, even our prayer will not become ordinary noise. Mi ìrántí fi ordinary sí. Ó yẹ kí n fi ordinary noise sí. To wrap it up, when we talk about noise, there is communication in noise making. I'm gonna communicate. There is communication in noise making. Àwọn yẹn ni mo fẹ́ kárí mú. Ẹ jẹ́ ká communicate. How do we communicate with our people? How do we talk to them? How do we discourage them? Pé kó yé ta glory wọn. Bàbá kan jáde nígbà tí Ọlọ́run tó máa táṣìírí wọn pé oúnjẹ tí wọ́n fún wọn yẹn tẹ̀dí mọ́lẹ̀ àbí báwo ni bàbá yẹn ṣe pé. How do we explain that to people for them to understand pé kẹ́ má lè jàfẹ́tọ̀ yín ni ẹ yé gbà mọ́ àwọn òdí tẹ̀ fi ní gbà nìyẹn. Ẹni tẹ́bi ń pa tẹ́ wá rí èèyàn gbé oúnjẹ fún, do you think pé ó máa listen sí ẹ tó bá sọ pé má gbà? You must give him or her a concrete reasons so that ẹni yẹn ò ní lè gba àwọn nǹkan yẹn. Mo sọ̀rọ̀ nípa psychological noise. Àwọn ariwo míì wà tó yẹ pé when you listen to it, ẹ máa rí àwọn nǹkan dìmú bẹ́ẹ̀. Number 2, a lè place the advert instead of ká máa pariwo. Ẹ jẹ́ ká máa fi ṣe advert. Yorùbá nation òun la fẹ́. Yorùbá nation òun kọ́ báyìí la ṣe fẹ́ ní Yorùbá nation. A sọ di advertisement nǹkan tá a fẹ́ kí gbogbo àgbáyé kó lè rí. Mo wá dúpẹ́. I want to use this opportunity. I want to seize this opportunity to appreciate all our agitators out there fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ahọ́n àtẹnu ó máa ń jà, wọ́n máa ń parí ẹ̀. Remember, we are fighting for the same cause. And it is only focus. Òun ló lè jẹ́ ká ṣe kí ni? Ká débi tá à ń lọ ní kíákíá. Ẹ má wá derailed. Mo ti sọ, when you are going expectedly, be expecting unexpected. We have millions of agitators out there. How many of them ni wọ́n ń ṣe agitation because of the love of our people? You should expect so many things. Àìmọye àwọn àṣírí tó wá ń sọ lórí social media sí táwa ti gbọ́ for a very long time. We don't need to come out and it will not solve problem. How do we save our people's life? Ìyẹn ló matter sí wa. How do we save properties? Ìyẹn ló matter sí wa. How do we get to our place of destination? How are we going to cross over? I will talk about crossing over. Báwo la ṣe fẹ́ cross over from contraction called Nigeria to our nation? Continuous noise is exactly what is say on things. People will understand.
tá bá dẹ̀ wá fi ṣe kí lorúkọ ẹ̀ advert ó máa jẹ́ kó develop in a way ó dàbí ọ̀rọ̀ tí bàbá kan sọ fún wa bàbá yẹn ní pé tí èèyàn bá parọ́ for 100 years lies become truth. That is why our people are lost. They lost from their originality. They lost from their spirituality. So, ọ̀nà wo la fi lè wake wọn up? Gbogbo àwọn nǹkan yẹn ló wà important. Now, why this topic? Because a lot of us are turned to noise maker lórí social media. Àwọn míì wà àwọn gbàdúrà ni, but àdúrà wọn yóò bá ti ní major teeth la máa ń pè mí báyìí mi mọ̀ nǹkan tó ń pè ní English. Tàdúrà wọn yóò ti ní major kí lorúkọ teeth náà ni. Kò ní ó máa di ariwo lásán. How do you pray? How do you place your arguments? How do you present your discussion? Gbogbo àwọn nǹkan yìí ló matter o. The way we present our argument ó matter. The way we present our discussion ó matter. Daddy John mo rí yín kújọ́ mẹ́ta sir. Happy belated birthday sir. Then the way tá ṣe ń gbé agitation wa òun ló wà the most important thing tó yẹ ká focus on. Because a gbọ́dọ̀ dúró lórí strategy ẹyọ kan. We need to be moving. We need to continue to strategize. Bá ṣe ń sọ, mo ti sọ mo ní Yorùbá nation is a very big project. Massive ni. Kò sẹ́ni kankan tó lè dá ṣe project yẹn. Kálukú máa gbé títí ẹ̀ ni. Kálukú máa mú títí ẹ̀ ni. Kò dẹ̀ sẹ́ni tí kò wúlò. Kò sẹ́ni tí kò kì í ṣiṣẹ́. Àwọn tí wọ́n bọ́sta lórí social media wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Àwọn tó ń bọ́sta lójoojúmọ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Kudos to all of them. Àwọn kan wà. Wọ́n ń gbé ìgbésẹ̀. Àwọn kan wà. Akọ̀wé ni. Jàjàngbara ni wọ́n. Kudos to all of them. We don't need to come out and, be against each other. Nínú ìfẹ́, òun ni Ọlọ́run gbé. Ẹ jẹ́ ká lo ìfẹ́. Let us correct each other with love. I've always been saying it. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Ability to correct our mistake ló matter most. Lágbájá gbègbè kinní kan, tàmẹ̀dù gbègbè kinní kan. Ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn. There are so many fights we fight behind closed door. Even gan ọ̀rọ̀ ọjà ò tí yẹ kó happen sí. Ẹ jẹ́ débi tá ń lọ. Yes, ká ṣẹ̀ṣẹ̀ wá ní lágbájá nǹkan tó ṣe yìí o. Má bẹ́ẹ̀ mi dánrú ẹ̀ wò mọ́ o. Tàmẹ̀dù gbèsè tó gbé yìí kò yẹ kó gbé. Bó tá bá fi ìjà sínsìn, mo ti sọ fún wa pé when you are going unexpectedly, that word ó kàn kì gan, be expecting something unexpected. When you expect unexpected, àwọn nǹkan kò ní jọ yín lójú. Mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa when you are doing kí lorúkọ ẹ̀ tá bá ṣèjàngbara, you will be accused. There will be an accusation. There will be so many things. I've talked about it. Tí bá àwọn old videos mi yẹn mo máa tún gbé wọn wá so that people will understand. You will be accused. You will be, in fact, oríṣiríṣi kan náà máa ṣe. Wọ́n á parọ́ mọ́ yín dánwò. Wọ́n á ṣe oríṣiríṣi dánwò. You have to stand on your feet. Dá ibi tá ń lọ yẹn là ń lọ. Ọ̀pọ̀ èèyàn kan ló ń gbàlú o. Ọ̀pọ̀ ènìyàn kan ló ń gbàlú. I was happy for Barbados. The moment tí mo ń wò, ó lè má jẹ́ that time, ó lè má jẹ́ life. But that moment I was looking at when their president, obìnrin gan ni president wọn yẹn tó ń sọ̀rọ̀, I was contacting in the spiritual realm pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire will come to stay. This is how we are going to appreciate each other. Ìjẹ́ ètò wo ni à ń ṣe? Gbogbo àwọn ọmọ wa tó wà ní gbòòrò. Ìjẹ́ a jáde à ń bá wọn sọ̀rọ̀ one after the other pé dangerous game lẹ́ ń play. Because gbogbo àwọn politician yìí wọn ò nífẹ̀ẹ́ ará ìlú. Àpò ara wọn náà ń jà fún. Tó bá nífẹ̀ẹ́ ará ìlú, àwọn gan máa dìde sí ni. Tí wọ́n bá nífẹ̀ẹ́ ará ìlú, àwọn náà wọ́n á gbé ìgbésẹ̀.
the foundation is faulty. Wọ́n ní tí kìíní bá bàjẹ́ kí ló lòdò ìpìlẹ̀ ti fall. Ìpìlẹ̀ yẹn, the foundation of Nigeria is faulty. Tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lòdòdó máa ṣe? Olódodo láti gbé ìgbésẹ̀ ni. We need to start writing our own story. Kò séèyàn kankan tó lè jáde lórí social media tó máa sọ pé life àbíyọ leléyìí o. I will just be looking at you because èmi ni gangan ni, èmi ni object. You will only say things about me. Èmi ni mo lè kọ story ara mi. And èmi ni mo lè kọ that our emotions will come out of it. You cannot write my story. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ara wa, ká bẹ̀rẹ̀ sí ní fi kọ ìtàn ara wa, so that our argument, our discussion, our agitation, and our prayer will not become noise, ordinary noise. When we talk about prayer, a ti sọ̀rọ̀ lórí prayer bí báyìí. Báwo la ṣe ń gba àdúrà? Ọ̀nà wo la ń gbàdúrà wa gbà? Àwọn ẹlòmíì the same prayer ni wọ́n máa ń pray every day. Ó máa di ordinary noise. Ó máa di ordinary noise. Ìdí nìyẹn tí àwọn òyìnbó ṣe máa ń sọ pé Nigerians are noise maker. And what the word to man use when the Nigerians are noise maker, they only go to church and make noise. Ìjọ wo la fẹ́ pariwo dà? Ìjọ wo la ni a máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ and living ariwo sẹ́gbẹ́ kan? Tẹ́ bá lọ sórí clubhouse báyìí, argument ni ọ̀rọ̀ ní ẹjọ́ gbogbo ẹ̀ la máa sọ. Kí ni gangan ni nǹkan tá fẹ́ ṣe? Ìrìnwó la fẹ́ rìn. Ìyẹn lèmi máa. That is why I am not patient. I am not patient. Èmi ò kí ń ṣe the patient type. Ibi tí àwa ti ń try, tá ti argue within ourselves, tá ti ń bára wa jà, tá ti ń pariwo, àwọn yẹn ń ṣiṣẹ́ wọn lọ underground. Wọ́n ti overrun lẹ̀ káàárọ̀ òjíire mọ́ wa lọ́wọ́. Ẹ lọ wo gbogbo bọ́dà sí yé wa. Wọ́n lé àwọn èèyàn kò lé wa ibi bọ́dà ni. Ẹ lọ wo ṣàṣà náà sáìdì bọ́dà. They are working strategically. Wọ́n gba gbogbo àwọn bọ́dà wa. Ìgbà tó ti gba gbogbo bọ́dà wa, they are trying to overpower us. And we are busy making a hell of noise. Ordinary noise. Ẹ má jẹ́ kí a máa pa ordinary ariwo. Ẹ jẹ́ kí ariwo kó ní iná nínú, kó ní iṣẹ́ lábẹ́. Kò ṣe pé ká kàn bust àwọn ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Irọ́ iṣẹ́ gidi tó máa fi ariwo hàn. Àwọn iṣẹ́ wa ló máa pariwo wa síta. Àwọn ìgbésẹ̀ wa ló máa pariwo wa síta. Mo máa ń sọ màá ní mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè o. Mo dúpẹ́ lọ́wọ́ Àjàgùnmàlè òde ọ̀run o. Nítorí pé kí ni? Mo máa ń rí result àwọn nǹkan tá a máa ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Àjàgùnmàlè. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá ńlá bàbá wa Ọ̀rúnmìlà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ifá tó fi wá mọ̀nà. Because gbogbo every step we made, gbogbo ẹ̀ báyìí làwa ń rí result. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, mo dánu dúró ná. So for all our arguments, for all our discussion, for all our agitation, for all our prayer, kó má di ordinary noise. Normally ordinary noise ló yẹ kí kọ sí. Ó dàbí pé I'm too fast in typing. Mo gbàgbé ordinary noise. Ẹ jẹ́ ká gbé iṣẹ́, ká gbéga. Mo bá sọ ẹ má jẹ́ gbàgbé national anthem wa. Iṣẹ́ wà fún gbogbo wa. There is no exception. Gbogbo wa pátápátá, gbogbo ọmọ káàárọ̀ òjíire ní ilé lóko lájò. Iṣẹ́ wà fún wa. Iṣẹ́ dẹ̀ wà fún ilẹ̀ wa láti dáàbò bo ilẹ̀ wa. Mo tún ti rí another fire outbreak lẹ́ẹ̀kan. Mi torí pé mo wà ní múdù mi ò ṣe kíní ni ò jẹ́ kí n go through it. There was another fire outbreak.
mo wá tẹ́ni yẹn pariwo bóyá ọjà ń jó ni àbí nǹkankan I don't know gbogbo àwọn nǹkan yẹn December ló yẹ kí àwọn ènìyàn wa jáde síta kó bẹ̀rẹ̀ sí ní mójútó gbogbo ojú ọ̀nà wa a ti wà ní oṣù tó ṣe kíní gan election dem bọ̀ they are preparing for election few years ago pátá náà ń jí káàkiri another strategy náà tún máa gbé wá fún wa báyìí ẹ má gbàgbé Alamefia he died because of leaking that secret for us how are we preparing for it we need to over prepared we need ogun bọ̀ ogun ò bọ̀ ogun ti wà nínú ilé ogun ò bọ̀ mọ́ ogun ti dé báyìí kí ni àwọn ìgbésẹ̀ tá à ń gbé lórí ẹ̀ everybody ló ní ipa tó máa kó but ẹ má jẹ́ kí ipa títáyé máa kó pa Kẹ́hìndé lára in as much as tó ti jọmọ káàárọ̀ àjíire ni ẹ má jà para wa lára in any way mo bẹ̀ wá ní because these people they will use everything anything àwa ni ká wá ṣe kí ni ká ṣí ọpọlọ wa sílẹ̀ àwọn ìránṣẹ́ ẹrú wọ́n wà bẹ́ẹ̀ tó máa lò against wa we must not be focused on them tá bá focus on them a máa lose the focus or main focus wa tá bá focus lórí àwọn ìránṣẹ́ ẹrú àti àwọn ẹrú a máa lose major focus wa o and our aims and objectives ó máa wà at stake for us for our discussion our argument our agitation and our prayer not to become an ordinary noise ẹ jẹ́ ká ṣe iṣẹ́ torí iṣẹ́ wà fún ilẹ̀ wa àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ má gbàgbé that song is not an ordinary song it is not an ordinary anthem there are so many spiritual points tó wà nínú ẹ̀ tó yẹ ká má dìmú when àwọn ọmọ káàárọ̀ àjíire tá bá ti wà liberated all Africa will be liberated. A woman came out mo wò ó ní wọ́n sọ pé káwọn Africa ti borders wọn why táwọn Europe ò ṣe ti borders wọn ṣe bíbí ni wọ́n ti ní kinní tó pọ̀ jù why should they be controlling us? The same thing normally ká ṣe káwọn náà kàn dìde kan ṣe why tó fi jẹ́ pé rejected vaccine òun náà ní káwọn ọmọ kan náà gbé lọlé fún wa pé ká máa lọ gbà èyí táwọn ò gbà ń bí tó reject ń bí so mo bẹ̀ wá lórúkọ Elédùmarè mo fi gbogbo ìgbárùmọ̀lẹ̀ tó tẹ ìlú kọ̀ọ̀kan dó nílẹ̀ káàárọ̀ àjíire mo fi bẹ̀ all of us ẹ jẹ́ ká dìde this is the major time ẹ má jẹ́ kí discussion wa concerning this agitation kó má di ordinary noise ẹ má jẹ́ kí argument wa concerning this agitation kó má di ordinary noise ẹ má jẹ́ kí agitation wa concerning this struggle kó má di ordinary noise then our prayer ẹ má jẹ́ kó di ordinary noise ọ̀nà wo ni òfin nídìí ẹ jẹ́ ká focus ẹ jẹ́ ká major kíní wa ká dìmú no fighting no ká máa throw tantamount against ourselves no personal vendetta ibi tá à ń lọ ní kẹ́ jẹ́ ká fojú sí train moving train ni people will come down from that train some people destination kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ ká ní at the back of our mind and there is always an enemy within so an enemy within yẹn ẹ má jẹ́ kó overpower wa ẹ má jẹ́ kó overrun wa another one ni pé people will drop tó bá ti tásìkò fún wọn láti bọ́lẹ̀ wọ́n á bọ́lẹ̀ àwọn míì báwọn kan ṣe ń bọ́lẹ̀ làwọn míì máa wọlé ẹ má jẹ́ ká gbàgbé and when you are going expectedly be expecting something unexpected àwọn tí ẹ ti ẹ lérò àwọn tí ẹ lè imagine láyé pé wọ́n máa ṣe nǹkan tó burú jù
tí ó burú jù tó burú jáì wọ́n máa ṣàwọn nǹkan tó burú jáì but kí ni nǹkan tá a máa ṣe ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan like ẹnìkan sọ ó láṣìírí òtítù àṣírí máa tú gan àṣírí tú àṣírí òtù àṣírí tí ó bò ọlọ́run o àṣírí tí kò tọ́lọ́run ò bò kò lè bò láíláí and kí ló ń pè ní àṣírí ọ̀rọ̀ téèyàn kan bá ti gbọ́ kò kí ń ṣe àṣírí mọ́ gbogbo ẹ̀ la mọ̀ gbogbo ẹ̀ la gbọ́ so ẹ má jẹ́ kí àwọn nǹkan yẹn kó derail wa what we need to do is to focus kí ni ìgbésẹ̀ tá a fẹ́ gbé tá a fi fẹ́ yọ ẹni jáde we don't need to come out and say our ìgbésẹ̀ ẹ jẹ́ káwọn tó lè gbé ìgbésẹ̀ kó máa gbé ìgbésẹ̀ lọ wá ètò gbé ìgbésẹ̀ yẹn lọ́wọ́ ìgbésẹ̀ wo la tún fẹ́ gbé láti fi protect àwọn èèyàn wa gbogbo ọjà tí wọ́n ti jó ọ̀nà wo la fẹ́ gbà tí wọ́n fi ní bẹ̀rẹ̀ sí ní jó ilé ọ̀nà wo ni ṣe mọ̀ pé ní ilẹ̀ káàárọ̀ òjìre láàrin village àárín village àárín city jàre àárín ìgboro òun ni gas station wà ẹ má bínú ẹ mọ̀ pé èdè mẹ́ta ó máa ń kọ́yàn lẹ́nu àárín ìgboro ni gas station wà ìyẹn filling station ìgbà wo ni báwo la ṣe fẹ́ protect àwọn filling station yẹn tí wọn ò ní máa fi bẹ̀rẹ̀ sí ní jó gbogbo ilé káàkiri ẹ má bínú tí wọn fi ní máa jó gbogbo ilé káàkiri àwọn nǹkan tó kàn nìyẹn báwo ni a ṣe fẹ́ protect àwọn èèyàn wa tí wọ́n ní máa kidnap wọn àná lánàá àwọn ará Delta wọ́n sì gbé kankan àwọn ará Benin wọ́n gbé kankan sí pé mọ́tò tí ó bá ti ní kí lorúkọ ẹ̀ tí wọ́n bá ti kùn ní kọ́lọ̀ àkáwọn èèyàn máa wọ̀ mọ́ kidnappers ni wọ́n sì mú àwọn kan lánàá ẹjọ́ àwọn yẹn ti ṣe tiwọn àwa ilẹ̀ káàárọ̀ òjìrè gangan center ọ̀nà ìgbésẹ̀ wo là ń gbé láti fi protect àwọn èèyàn wa ọdún tí ń bọ̀ o wọ́n máa ṣọdún o ṣàmọ̀ pé ní location 419 àwọn ọmọ káàárọ̀ àjíire wọ́n fẹ́ràn pátí gan kí la fẹ́ ṣe tí wọ́n fi ní máa wá ṣe kí ni máa wá ju iná sí wọn láàrin ní pátí gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká mójútó gbogbo àwọn nǹkan yẹn ni ká máa preach fún wọn pé gbogbo ẹ̀yin tẹ́ lọ pátí December yìí ẹ wà careful gbogbo ẹ̀yin tẹ́ lọ fún crossover night tó bá possible zoom ti wà o kí kálukú jókòó sílé o kó má di pọ́ máa bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀bù church káàkiri we need to be focused we need to protect our people màmí ẹ káàbọ̀ mà we need to protect them ẹ jẹ́ ká máa sọ àsọtẹ́lẹ̀ fún wọn pé àwọn nǹkan báyìí mo sọ many months ago pé gbogbo ọjà náà máa jó tó bá kó lórí ọjà wọ́n bọ́ sáwọn filling station ó ti ń ṣẹlẹ̀ báyìí gáàsì tí explode káàkiri gáàsì tí ó explode last year they want to render our people hopeless so that our people will accept nǹkan tó bá gbé wá síwájú wọn so ẹ má jẹ́ kí discussion wa argument wa agitation wa prayer wa kó di ordinary noise tá bá bẹ̀rẹ̀ sí ní kúọ̀ lórí ìjàngbara tá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ Táyé Búkọ́ìdé àti ó ti di ordinary noise nìyẹn tí a bá concentrate mọ́ tí a kàn wá ń sọ̀rọ̀ nìkan tí a gbégbèsè ó ti di ordinary noise nìyẹn bàbá mi Adétúnjẹ káàbọ̀sà ó ti di ordinary noise nìyẹn tí a bá sọ fún àwọn ènìyàn wa pé àdìsẹ́ a máa bẹ̀rẹ̀ nípa spirituality wa a máa bẹ̀rẹ̀ nípa ilé a máa bẹ̀rẹ̀ nípa ilé a máa sọ reason benefit gbogbo ẹ̀ fáwọn èèyàn wa ó máa di ordinary noise ẹ má jẹ́ kí discussion wa mo bẹ̀ yín ní argument wa agitation wa pẹ̀lú prayer wa kó má di ordinary noise gbogbo àwọn kìíní yẹn máa di ordinary noise wọ́n ní the same thing tó wá sọ lánàá ló sọ lẹ́yìn ó ti mọ́ wa lára jọ but ẹ jẹ́ kí iṣẹ́ tá à ń ṣe kó máa pariwo jáde ìyẹn gangan ló matter most ẹ jẹ́ kí ìgbésẹ̀ tá à ń gbé kó máa pariwo síta we don't need to come out and say it fúnra rẹ̀ ló máa fojú hàn ẹ̀kọ́ ló máa Yorùbá ní ẹ̀kọ́ tó bá yá ẹ̀kọ́ àfojú múmu hàn but tá bá káwọ́ rọ̀ tá kàn ń bọ́ síta tá wá ń sọ̀rọ̀ tá bá ń sọ̀rọ̀
títí tó máa fi ṣe election 2023 ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ dà kí là ń pè ní ọ̀rọ̀ ni a fi dá ayé ọ̀rọ̀ náà ni Ọlọ́run fi dá gbogbo nǹkan ọ̀rọ̀ dà ó dẹ̀ rìn ó rìn ju ẹsẹ̀ lọ àmọ́ ọ̀rọ̀ lásán láì ṣe ojúṣe láì gbé ìgbésẹ̀ ó máa di ariwo lásán tí ọ̀rọ̀ bá ti pọ̀ jù láì sí ìgbésẹ̀ kankan tó back it up ó máa di ariwo lásán argument wa nítorí a ní a lot of arguments concerning this agitation discussion wa we've been discussing even here and there agitation wa pẹ̀lú àdúrà wa torí gbogbo wa la máa ń gba àdúrà pé kọ́lọ́run kẹ́lẹ́dùmarè kó fún wa ṣe kí gbogbo àwọn òrìṣà tó fi tẹ́ ilẹ̀ Yorùbá dó ilẹ̀ káàárọ̀ àjíire dó kó dìde kó gba ilẹ̀ yẹn fúnra wọn kó má bàa di ariwo lásán iṣẹ́ ó wà fún wa gẹ́gẹ́ bí national anthem wa gbogbo wa pátápátá la ní iṣẹ́ tá a máa ṣe. God bless you all. I appreciate each and every one of you. Bye for now. Bye.